Africa Content TV. Àwọn tó ń ṣe WAEC a ní à organize extra lessons fún wọn, a organize àbẹ́ a organize ẹ̀. A sọ pé àwọn òṣìṣẹ́ wa wọ́n á máa rí owó wọn gbà ní on the 25 of every month. Wọ́n rí gbà bí wọ́n ò rí gbà. A sọ pé ọ̀rọ̀ ètò ààbò àmójútó ẹ̀rí Àmọ̀tẹ́kùn àbẹ́ ẹ̀rí Àmọ̀tẹ́kùn. Ṣé Àmọ̀tẹ́kùn wọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró mi àbí wọn ò fọwọ́sowọ́pọ̀? A sọ pé àwọn people wa from poverty to prosperity by executing infrastructural projects tó jẹ́ pé a target economy wa. Àti àwọ́dù ọ̀nà academy tá a fi dé bọ́dà Ọ̀yọ́ state. Mo dẹ̀ sọ fáwọn àfáà wa ń sìn pé within weeks